ọjọ́ ìbí ọjọ́ tó dára ni ọjọ́ tá a gbé níyàn sáyé ló jẹ́ ọjọ́ mánigbàgbé nílé ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Abdulkudus Adétáyọ̀ Babalọ́lá Ayọ̀mídé ni mò ń ké sí ogún ọjọ́ ìbí tòní òní rámáyé o sì ní mòníra òní dẹni àgbégbìn. O ti lé lọ́dún wàá ṣòpọ̀ rẹ̀ láyé ikú tó yẹ́wò ní pẹ́ o sì ní fàìsàn lùgbà. Abdulkudus níṣẹ́ ni ó máa jíjẹ́ ọpẹ́ ìwọ lòní tó sí ó ti yá máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ọmọ lọ́jọ́ ìbí òní níṣẹ́ ni kò máa jíjẹ́ ọpẹ́ sọ́ba ọba àláwùrà. Ó ti ṣọdún èyí wàá ṣọpọ̀ rẹ̀ láyé àlékún ọdún àlékún ìdẹ̀ra àlékún ayọ̀ ní fún ọ o sì ní mọ̀ṣì. Ilẹ̀ ọmọ Ológbòmọ̀ṣọ́ ajílété níbi tí wọ́n ti ń jọ kàkẹ́ wọ́n tó mú kan yangan. Ọmọ àràbàrú ìgbẹ́bàrúkú wọn náà gbọ́dọ̀ roko ìgbẹ́bàrúkú wọn náà gbọ́dọ̀ rodò. Ògbóní bá ó jà lóhùn lọ́gbọ́n nínú ó ṣe bẹ́rẹ̀ lọ́mọ Ajagungbàdé bá ó ṣe ni. Ògbómọ̀ṣọ́ ló lọ́jọ́ kan ìjà bí báwọn ni wọ́n lọ́jọ́ kan ẹ̀rín. Ibi apẹ̀rin sí là ń pè lókè erin ibi apẹ̀bọ̀ sí là ń pè nísàlẹ̀ ẹ̀fọ̀n ibi apọ̀rá sí là ń pè nísàlẹ̀ ọ̀rá. Bàbá tí ń jagun títí tí ó fa kúrò sójà ajagun. Ogun òjàjàjà kókó Ògbómọ̀ṣọ́ ajílété rí ẹ̀ǹlẹ́ ọmọ àjọ kàkà tó mú kan yangan ó ti ṣọdún èyí o ò ní fàìsàn lùgbà. Ìyá àti bàbá rẹ̀ wọ́n ní ká ké kú ọjọ́ ìbí tòní wọ́n ní òní rámáyé o sì ní gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ikú tó yẹ́wò ní pẹ́ o sì ní dẹ́ni ẹ̀dá fẹ́tì ẹ̀gàn pè. Bí wọ́n bá wá bí léèrè wípé ta lẹni tó ń kọrin ewì yìí ẹ jẹ́ kó yé wọn pápá Olúwají yín ni ọ̀dọ́mọdé akéwì pẹ̀lú dídáráyé ń wí àjànàkú tó mi gbó títì láàjì.